Ẹ káàbọ̀ sórí ìkànnì Yorùbá Connect Worldwide YCW. Ó kéré tán ènìyàn 5 ni wọ́n ní àjọ iléeṣẹ́ panápaná nípìnlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti dóòlà láàyè o nígbà tí wọ́n ní wọ́n tún ṣàwárí àwọn ẹ̀yà ara yòókù àwọn ènìyàn 3 kan lẹ́yìn tí ọkọ̀ akérò kan tó pàdánù ìjánu ọkọ̀ rẹ̀ tó sì lọ kó sínú odò Àríyọ̀ lójú ọ̀nà Àmúlòkó nílùú Ìbàdàn. Bákan náà alága àjọ náà Maruf Akiwande òun ló sọ ìròyìn ìdí mímọ̀ òun ló fi léde nínú àtẹ̀jáde eléyìí tó fi léde fún àwọn oníròyìn lónìí nílùú Ìbàdàn. Akiwande ṣàlàyé wípé àwọn gba ìpè náà ní látẹnu arábìnrin kan ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Fadékẹ́ Yusuf. Ní bákan náà ni ó sọ di mímọ̀ wípé lójú ẹsẹ̀ tí àwọn gba ìpè náà ní àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ panápaná ti súré lọ sí ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Ó ní nígbà tí wọ́n débẹ̀ ni wọ́n rí wípé ọkọ̀ akérò kan eléyìí tó ń kó àwọn èrò tó tó bíi 8 òun náà ni ó pàdánù ìjánu ọkọ̀ rẹ̀ tó sì lọ rèé kó sínú odò náà. Bákan náà ló wá sọ di mímọ̀ wípé àwọn ènìyàn 5 náà ni wọ́n ti dóòlà láàyè tí wọ́n sì ti gbé wọn lọ sí ilé ìwòsàn Ọ̀nàrà eléyìí tó wà lágbègbè Jègèdè àti wọ́n bákan náà ló sọ di mímọ̀ wípé àwọn ẹ̀yà ara yòókù àwọn ènìyàn tó papòdà yìí ni wọ́n ti fà lé iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ eléyìí tí Aishat Ibrahim ń darí rẹ̀. Ó ṣàfikún ó ní ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ yìí òun náà ni àsáré àsápajúdé. Bákan náà ni ó ti wá rọ àwọn awakọ̀ ojú pópó wípé kí wọ́n máa ṣọ́ra o kí wọ́n sì rí dájú wípé wọ́n ń tẹ̀lé òfin ojú pópó láti dẹ́kun ìjàmbá ojú pópó lọ́nàkọnà. Lákòótán Akiwande ti gbóríyìn fún àtìlẹ́yìn àjọ tó ń ṣàkóso ìgbòkègbodò ojú pópó nípìnlẹ̀ Ọ̀yọ́. Bákan náà ni ó ti gbóríyìn fún alága ìjọba ìbílẹ̀ Ọ̀nàrà fún ipa ribiribi eléyìí tí wọ́n kó lásìkò iṣẹ́ ìdóòlà náà. Ẹ jẹ́ kí a lọ wo fọ́nrán náà. Wọ́n ní ìwọ́de ìfẹ̀hónúhàn àlàáfíà eléyìí tó ń pè fún ìtúsílẹ̀ olórí àwọn ènìyàn ilẹ̀ Biafra IPOB Nnamdi Kanu eléyìí tí wọ́n pè ní ẹ tú Nnamdi Kanu sílẹ̀ Free Nnamdi Kanu now náà ni wọ́n ní ó wáyé o ní òní oṣù kẹta ọdún tí a wà yìí nílùú Aba lágbègbè ọjà Àríàríà nípínlẹ̀ Abia. Ìwọ́de ìfẹ̀hónúhàn náà ni wọ́n pè ní 1 million man march eléyìí tí àwọn ènìyàn parapọ̀ tí wọ́n sì ń tò lọ láti béèrè fún ìtúsílẹ̀ Nnamdi Kanu. Bákan náà ni wọ́n ní ajìjàgbara fún ẹ̀tọ́ ọmọnìyàn lórílẹ̀‐èdè wa Nàìjíríà Ọmọyẹlé Sowore òun náà ni ó léwájú ìwọ́de ìfẹ̀hónúhàn náà tó sì ń béèrè fún ìdájọ́ òdodo. Ó ṣàfikún wípé ìgbésẹ̀ jíjà fún òmìnira eléyìí tí Kanu gbé yìí òun náà ni Mandela gbé láti jà fún òmìnira lórílẹ̀‐èdè South Africa. Ní báyìí ìwọ́de ìfẹ̀hónúhàn àlàáfíà náà ti ń lọ lọ́wọ́ nílùú Àbújá tí wọ́n sì tún ń béèrè fún ìtúsílẹ̀ Nnamdi Kanu pẹ̀lú pátákó lọ́wọ́ èyí tó kún fún oríṣiríṣi àkọlé tí wọ́n sì ń kọ oríṣiríṣi onírúurú orin láti fi ẹ̀dùn ọkàn wọn hàn. Bó tilẹ̀ jẹ́ wípé wọ́n ní wọ́n ti darí àwọn òṣìṣẹ́ elétò ààbò lọ síbẹ̀ láti rí dájú pé àwọn olùfẹ̀hónúhàn náà wọn kò tàpá sí òfin. Jẹ́ kí a wò fọ́nrán náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yin ṣalábàápàdé ìkànnì yìí rèé ẹ bá wa subscribe sórí ìkànnì yìí Yorùbá Connect Worldwide YCW. Ẹ bá wa like kí ẹ sì bá wa fi èròǹgbà yín ràn sí abẹ́ comment section wa. Ẹ ṣé tẹ́ ń gbọ́ wa.